wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti bu ẹnu àtẹ́ lu ìkọlù tí àwọn agbésùmọ̀mí oníṣẹ́ ibi agbébọnrin tí wọ́n ṣe sí ìjọba ìbílẹ̀ Oríire nílùú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí wọ́n ti jí ẹni tí í ṣe ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ girama kan àti àwọn olùkọ́ tó fi mọ́ àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ náà tí wọ́n ti jí wọn kó lọ láàrin ọ̀sẹ̀ èyí tó kọjá. Wàyí o, Bọ́lá Tinubu ti wá ní òun ti ké sí gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò gbogbo pátápátá o láti bọ́ sínú igbó irúmọlẹ̀ ọ̀hún lọ kí wọ́n lè ṣe àwárí àwọn akẹ́kọ̀ọ́, olùkọ́ àti ọ̀gá ilé ẹ̀kọ́ náà èyí tí àwọn agbébọnrin oníṣẹ́ ibi tí wọ́n kó lọ sínú igbó kí wọ́n lè rí wọn gbà padà láyọ̀ òun àlàáfíà. Tinubu èyí tó kọminú sí ìṣẹ̀lẹ̀ abàmì náà pẹ̀lú bí wọ́n tún ṣe ṣekú pa ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ lára àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ náà, Michael Oyedokun, èyí tí wọ́n ṣekú pa. Ó ní irúfẹ́ àwọn nǹkan wọ̀nyí jẹ́ ohun tó burú ó sì jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ èyí tí ò yẹ kó máa ṣẹlẹ̀. Tinubu wá ṣe ìlérí wípé láìpẹ́ láì jìnnà gbogbo àwọn wàhálà àwọn agbésùmọ̀mí oníṣẹ́ ibi yìí yóò dópin o, yóò di àfìsẹ́yìn tí ègún aláré tó ń fi ṣọ́ ní orílẹ̀-èdè yìí nítorí ọmọ tó sọ wípé ìyá òun ní sùn òun náà ní fojú barun o. Òun yóò rí dájú wípé gbogbo ọ̀nà pátápátá ń làwọn oníṣẹ́ ibi yìí ni wọ́n gé ọwọ́ wọn tí wọ́n sì dẹ́kun iṣẹ́ ibi wọn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Látàrí ìpalẹ̀mọ́ ètò ìbò ọdún 2027 báyìí, ètò ìbò abẹ́lé tẹgbẹ́ òṣèlú APC wáyé o ní orílẹ̀-èdè wa Nàìjíríà láwọn ìpínlẹ̀ gbogbo nílẹ̀ yìí lópin ọ̀sẹ̀ èyí tó kọjá o. Níbẹ̀ láti rí lára àwọn tí wọ́n jẹ́ olùdíje du ipò sílé ìgbìmọ̀ aṣòfin àgbà àti ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin èyí tí ètò ìbò abẹ́lé ọ̀hún wáyé ní ìpínlẹ̀ Ògùn ní ẹkùn ìdìbò ìjọba èyí tí ṣe ti ìlà oòrùn ìpínlẹ̀ Ògùn eyín Ògùn East, níbi tí gómìnà Dàpọ̀ Abíọ́dún àti Ọ̀túnba Gbẹ́ngà Daniel èyí tóun náà jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lọ́wọ́ yìí tí wọ́n jọ figagbága o nínú ètò ìbò abẹ́lé náà èyí tí gómìnà Abíọ́dún tó já ewé olúborí. Lára àwọn ètò ìkànìyàn fún ti ètò ìbò abẹ́lé ọ̀hún èyí tó wáyé ní ìpínlẹ̀ Ògùn, ẹ jẹ́ ká wo díẹ̀ nínú bí wọ́n ti ka àwọn ènìyàn nínú ètò ìbò abẹ́lé ọ̀hún bí wọ́n ṣe mú lọ láwọn ìpínlẹ̀. Ẹ jẹ́ ká wo ti ìpínlẹ̀ Ògùn, à ń bọ̀ wá. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 200, 201, 201, 202, 203, 24, 206, 207, 308, 300, 301, 302, 304, 305, 306, 307, 400, 410, 411, 403, 600, 702, 704, 705, 900, 901, 902, 903, 904, 1000, 1001, 1002, 1003, 1004, 1005, 1051, 1052, 1500. Mo lérò wípé ẹ ti rí díẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe kà á, ení, èjì, ẹ̀ta, àádọ́ta, ọgọ́rùn-ún, igba ó lé bí wọ́n ṣe mú. Ṣé Yorùbá bọ̀
wọ́n sọ wípé ojú tí ò bá bá ní talẹ́ kì í tòwúrọ̀ ṣe pin. Díẹ̀ rèé nínú bí wọ́n ti ka àwọn ènìyàn ọ̀hún nínú ètò ìbò abẹ́lé tí ṣe ti ẹgbẹ́ òṣèlú APC. Bẹ́ẹ̀ náà ló wáyé ní ìpínlẹ̀ Ondo. Ẹ jẹ́ ká tún wo díẹ̀ lára ti ìpínlẹ̀ Ondo bí wọ́n ti ka àwọn tí wọ́n jáde láti wá dìbò fún àwọn ènìyàn wọn nínú ètò ìbò abẹ́lé ọ̀hún tí ṣe ti ẹgbẹ́ òṣèlú APC. 1, 12, 40, 100, 102, 201, 304, 401, 502, 503, 508, 800, 1000, 101. Okay, where are you, Mama? Okay, 101. 1001. 1001. 1001. Mo lérò wípé ẹ ti rí èyí hùn náà. Kí Ọlọ́run kó bá wa tún àwọn ènìyàn yìí kó bá wa tún wọn ṣe o, nítorí wípé púpọ̀ nínú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n kọminú sí kíka àwọn ènìyàn nínú ètò ìbò abẹ́lé ọ̀hún wípé èyí ti fi hàn nínú ètò ìbò ọdún 2027 ẹgbẹ́ òṣèlú APC wọn ò ní lè ṣe òdodo, wọn yóò dáwọ́rú pẹ̀lú àpẹẹrẹ tí ó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú wọn tabẹ́lé èyí tó wáyé káàkiri àwọn ìpínlẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹni tí í ṣe akọ̀wé àgbà fún ẹgbẹ́ òṣèlú APC ní orílẹ̀-èdè yìí, Eyín Ajíbọ́lá Bashiru, òun máa ń lò tí ní àfẹ́ni tí ó bá na ọmọ tirẹ̀ pa ò ni yóò fi ọmọ wọ́mọ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC. Ó ní bí wọ́n bá wo ètò ìbò abẹ́lé tẹgbẹ́ òṣèlú ọ̀hún èyí tó wáyé ní ọ̀sẹ̀ tó kọjá ó ló ti fi hàn gbangba-gbàngbà wípé ẹgbẹ́ òṣèlú APC nìkan lẹgbẹ́ òṣèlú tó hùwà òtítọ́ àti òdodo, àwọn sì ní ẹgbẹ́ òṣèlú èyí tó kẹsẹ̀ já. Bashiru ní kò sí ẹgbẹ́ òṣèlú kankan tó lè figagbága pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìbò abẹ́lé. Ó ní ètò ìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú wọn èyí tí wọ́n ṣe, ó ní òtítọ́ farahàn, òdodo farahàn, ìwà ọmọlúwàbí farahàn, bẹ́ẹ̀ sì rèé òṣìṣẹ́ ọwọ̀ ó ló farahàn. Ó ní kò sí màkàrúrù, kò sí wípé wọ́n dáwọ́rù ó ní iye èèyàn èyí tó tò sí ẹ̀yìn oníkálukú náà ni wọ́n kà láì yọkúrò tàbí láì sí àfikún. Gẹ́gẹ́ bí Bashiru ti ṣe akọ̀wé àgbà fún ẹgbẹ́ òṣèlú APC nílẹ̀ wa Nàìjíríà ti sọ̀rọ̀ náà, ẹ jẹ́ ká wo díẹ̀ nínú fọ́nrán láti ìpínlẹ̀ Ebonyi pẹ̀lú bí wọ́n ti ṣe ka àwọn tí wọ́n jáde láti wá dìbò fún ènìyàn wọn nínú ètò ìbò abẹ́lé ọ̀hún èyí tí òtítọ́ fi hàn tí wọ́n sì dá ọwọ́ rú nínú kíka ènìyàn. Video. Car number 1, 250, come on. Video. Let's see. Ẹ káàbọ̀ padà. A lérò wípé ẹ ti rí díẹ̀ pẹ̀lú bí wọ́n ti ka àwọn ènìyàn sí nínú ètò ìkànìyàn tí í ṣe ti ẹgbẹ́ òṣèlú APC. Bashiru tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀. Ó ní èyí ti fi hàn wípé àwọn ẹgbẹ́ alátakò gbogbo tí í ṣe àwọn ẹgbẹ́ òṣèlú yòókù wọn yóò rí àwòkọ́ṣe rere àti ọmọlúàbí nínú ìlànà tí àwọn fi ṣe ètò ìbò abẹ́lé titi wọn, léyìí tó mú oyin tó mú adùn dání. Ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Ondo ká wo díẹ̀ nínú ètò ìbò abẹ́lé ọ̀hún bó ti wáyé ní ìpínlẹ̀ Ondo. 1, 12, 40,
100, 102, 201, 304, 401, 502, 503, 508, 800, 1000, 1000, 101. Okay, where are you, Mama? Okay, 101, 1001, 1001, 1001. Ẹ káàbọ̀ padà. A lérò wípé ẹ ti rí díẹ̀ nínú ètò ìkànnì ti ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìbò abẹ́lé tá a mọ̀ sí primaries èyí tó wáyé ní ìpínlẹ̀ Ondo. Lára àwọn tí wọ́n jẹ́ alátakò látinú ẹgbẹ́ òṣèlú yòókù ní orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti sọ̀rọ̀ jáde wípé láìsí àní-àní tàbí ṣùgbọ́n o wípé ètò ìbò lọ́dún 2027 Ọlọ́run nìkan òun ló lè bá wa ṣe ní àṣeyọrí. Nínú àwọn tí wọ́n jọmọ ẹgbẹ́ òṣèlú alátakò lórílẹ̀-èdè yìí, ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún láti ìpínlẹ̀ Ògùn tí í ṣe alága àti ọmọ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ọ̀mọ̀wé Olúfẹ́mi Ṣólùadé ṣe lálàyé fún àwọn oníròyìn wípé látàrí fọ́nrán èyí tó ṣe àfihàn bí ètò ìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú APC bó ṣe lọ sí lópin ọ̀sẹ̀ tó kọjá ti fi ìdí rẹ̀ múlẹ̀ báyìí wípé ẹgbẹ́ òṣèlú APC wọn ò ní ohun rere kankan èyí tí wọ́n fẹ́ fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí kò ṣe irọ́ àti ọ̀bàyéjẹ́ kí wọ́n da nǹkan rú níbẹ̀ nínú èròǹgbà wọn. Ó ní ká dúpẹ́ lọ́wọ́ àyípadà rere èyí tí àwọn òyìnbó tí wọ́n mú dé bá àgbáyé o léyìí tí wọ́n ń kàkálẹ̀ àfihàn nínú àwọn ètò ìkànnì ti ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìbò abẹ́lé. Ó ní ẹgbẹ́ òṣèlú APC wọn ò bẹ̀rù bẹ́ẹ̀ sì rèé wọn ò ní ìbẹ̀rù Ọlọ́run tó ń ti ìpayà láláì mọ̀ wípé gbogbo ohun tí wọ́n ṣe láàrin ara wọn náà ni wọ́n ti ń fi ẹ̀rọ alágbèéká ṣe àkásílẹ̀ rẹ̀ èyí tí wọ́n fi káàkiri orí ayélujára tó fi hàn pẹ̀lú bí wọ́n ṣe ń ka àwọn ènìyàn wọn léyìí tí ò sí òtítọ́ ìbẹ̀rù Ọlọ́run àti òtítọ́ inú nínú rẹ̀. Ọ̀mọ̀wé Fẹ́mi Ṣólùadé sọ wípé nípa ìdí èyí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń láti dúró wámúwámú ti ètò ìbò ọdún 2027 láwọn ibùdó ìdìbò gbogbo ní orílẹ̀-èdè yìí kí ẹgbẹ́ òṣèlú APC má bàa gbèrú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látẹ̀yìn. Lákòótán nínú ìròyìn wa fún ti tòní, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti rọ́wọ́ tó ọ̀gbẹ́ni kan èyí tó hùwà kò tọ́ lórí títà àti rírà oúnjẹ ní agbègbè Àgbàdo ní ìjọba ìbílẹ̀ Ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti jáde, ọ̀gbẹ́ni ọ̀hún ti ṣe ẹni ọdún 23 èyí tí wọ́n ní nǹkan bí aago 8 ní òwúrọ̀ ọjọ́ Sunday èyí tó kọjá òun ló lọ sí ọ̀dọ̀ arábìnrin kan èyí tó ń ta oúnjẹ jíjẹ ẹnu tó sì ra oúnjẹ èyí tó dín díẹ̀ ní $3 náírà 2,600 naira ní oúnjẹ tó rà. Wọ́n ní ló bá ní òun yóò sanwó látòrí ṣíṣe owó látòrí ilé ìfowópamọ́ rẹ̀ lórí ẹ̀rọ alágbèéká èyí tí a mọ̀ sí bank transfer láláìmọ̀ wípé ayédèrú bank transfer òun ló ṣe. Wọ́n ní gẹ́rẹ́ tó ṣe yìí kàkà kí owó kó wọ àpò àpamọ́wọ́ ọwọ́ ẹni tó ń ta oúnjẹ ọ̀hún, wọ́n ní ayédèrú òun ló ṣe léyìí tó mú arábìnrin náà láti pariwo síta èyí tí wọ́n sì fi ọwọ́ iléeṣẹ́ àwọn agbófinró èyíùn àwọn ọlọ́pàá èyí tó ń bẹ ní agbègbè Àgbàdo ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n fi gbé arákùnrin ọ̀hún ní nǹkan bí aago 12:15 ní ọjọ́ Sunday. Wàyí o, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Babáṣèyí Olúṣèyí ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé arákùnrin náà ló ti wà ní àhámọ́ àwọn ọlọ́pàá èyí tí ìwádìí sì ti fi hàn wípé ó ti ń ṣiṣẹ́ ìwà ibi ọ̀hún lọ́pọ̀lọpọ̀ ọjọ́ sẹ́yìn tó ti ṣiṣẹ́ fún àwọn ènìyàn kó tó di wípé ọwọ́ pálábá rẹ̀ ó ségi. Ó ní ní gẹ́rẹ́ tí wọ́n bá ti parí ìwádìí wọn yóò taari rẹ̀ lọ sí ilé ẹjọ́ ni.
tó ẹ̀yin ará ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòrò míì nílé iṣẹ́ wa mo gbà á ní àdúrà wípé ilé òní lé wa ọ̀nà òní náà wá fún mi Adénúgà lẹni tó múròyìn wá sí ojú ìwòran yín ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa ire o. ìròyìn fẹlifẹli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé orúkọ mi ni ambassador àkànfẹ́ ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited níléeṣẹ́ wa bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth ìlera lọ́rọ̀ kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi kò tán síbẹ̀ oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi òun náà lẹ̀ ń wò yìí oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí kò tó síbẹ̀ o a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ ó máa bá wa burn fat àpè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin bákan náà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited